ẹ̀yin èèyàn mi ẹ wò ó Omoluka wọ́n tú àwọn àṣírí kan wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan débì kan mo ní yes ẹ jẹ́ kí n mú wá fún ẹ̀yin èèyàn mi kẹ́yìn náà gbọ́ kẹ́wo bó ṣe ń lọ kẹ́wo bí tá a bára wa wọ́n ránṣẹ́ sí àwọn ọba wọ́n ránṣẹ́ sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ fún àsọ̀rọ̀ tán sọ ṣe kí ni ó lẹ́ẹ̀tì kẹ́ ẹ jẹ́ kájọ wá lọ gbọ́ ọ. ìsìláàmù ọ̀nà gbòógì ńlá ni láti pa ìran Yorùbá run. mo ń sọ eléyìí kì í ṣe fún ìkórìíra ẹ̀sìn kan tàbí kejì mo máa ń sọ fáwọn èèyàn mo láwọn mùsùlùmí mo ní wọn lọ́rẹ̀ẹ́ mo ní wọn ní bàbá mo ní wọn lẹ́gbọ̀n kódà ìyá tó bí bàbá tó bí mi ìyá tó bí bàbá mi lọ́mọ ìyá gangan tó bí bàbá mi àlàájà ni ó lọ Mẹ́kà àwọn ti lọ Mẹ́kà as far back 1960 something làwọn ti lọ. Ìyá tó bí bàbá tó bí mi kì í ṣe wípé nígbà tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ èmi náà fojú bá lé kéwú níwọ̀nba tíntín bí ò tiẹ̀ pọ̀. mi ìwà sọ eléyìí nítorí bóyá mo kórìíra Islam ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ ojú abẹ́kọ̀ a gbọ́dọ̀ sọ títọ́ síbi tó títọ́ bá wà ẹ farabalẹ̀ kẹ́ jẹ́ kí n yànnàná fún yín ìdí tí mo fi sọ fún yín wípé ọ̀nà ẹ̀sìn Islam ó jẹ́ ọ̀kan gbòógì nínú ọ̀nà tó ń gbà wọlé sí wa lára nílẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn ò fúnra. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó dá pẹ̀lú àgbààgbà wọ̀nyí gan ni wọ́n wà nínú páńpẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti kó sínú gálò yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti fall victim sínú ẹ̀sìn yẹn kò lè jẹ́ kójú wọn là kan rí òtítọ́ àtòdodo. Number one ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ọ̀nà wo ni ẹ̀sìn Islam gbà wọ ilẹ̀ Yorùbá mo ti ṣàlàyé kan fún yín rí ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ń sọ nípa ẹ̀ yìí ọ̀nà méjì àbí mẹ́ta ni wọ́n pín sí àwọn ṣíà àbí ṣíà dẹ̀ ni wọ́n wà àwọn ti Árábù olórúkọ tó tún pa àwọn wọ̀nyẹn bóyá ṣáràtì àwọn tó ní kan wọ́n tún wà wọ́n ṣàpè bíi méjì mẹ́ta àwọn bíi méjì mẹ́ta wọn ò gbọ́ tara wọn yé wọn ò gbà tara wọn yé àwọn kan rí àwọn kan bíi pé àwọn eléyìí èké ni wọn ò kì í ṣe mùsùlùmí tòótọ́ báyìí àwọn ẹ̀sìn kan náà tún wà ló jẹ́ pé àwọn wọ̀nyẹn náà Islam tún ní wọ́n but ó dà pé orílẹ̀-èdè Iraq tàbí Iran làwọn yẹn wà àwọn yẹn ò tún gbà yí pé àwọn tó wà ní Saudi pé ẹ̀sìn Islam gidi làwọn yẹn tún ṣe. ẹ jẹ́ ká wá bìíra wa léèrè ọ̀nà wo ni ẹ̀sìn Islam wá gbà wọ ilẹ̀ Yorùbá ta ló gbé ẹ̀sìn Islam wá báwo ló ṣe dé ilẹ̀ Yorùbá. tí wọ́n bá bí ọ̀pọ̀lọpọ̀ léèrè nínú àwa ọmọ Yorùbá lénìí ọ̀pọ̀lọpọ̀ alamọ̀ sọ yí pé àti Òkè Ọya àwọn ọmọ Yorùbá tá sọ pé àti Sókótó tàbá ti Kánò tàbá ti Maiduguri lẹ̀sìn mùsùlùmí gbà tó fi délẹ̀ Yorùbá wọn àwọn ọmọ Yorùbá tá sọ kì í ṣẹ̀bi wọn ẹ má dá wọn lẹ́bi torí pé kí ni wọn ò gbọ́ ìtàn wọ́n ti fi ọwọ́ bo ìtàn wọ́n ti fi bò lójú fún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò jẹ́ kán mọ ọ̀nà tẹ́sí Islam gbá ẹlòmíì kan bára ẹ̀ nínú ẹ̀ ẹlòmíì sábà kàn tẹ́sí Islam wọ́n bá ní báwo ló ṣe dé àwọn nọ́ọ̀tì ló ní nọ́ọ̀tì ló lẹ̀sìn tàbí kó tiẹ̀ sọ pé Ìlọrin ló ní Ìlọrin láti lọ mú ẹ̀sìn Islam wọ ilẹ̀ Yorùbá kí ni Ìlọrin kí ni ilẹ̀ Yorùbá kò yé wọn. ẹ̀sìn Islam ìran dé ìran Yorùbá a ti gba ẹ̀sìn Islam gan kó tó di pé àwọn tó pera wọn ní north gan tó gba ẹ̀sìn Islam according to history. orílẹ̀-èdè Mali àwọn ní tiwọn àwọn ti gba ẹ̀sìn Islam tipẹ́tipẹ́tipẹ́ as far as 11th century làwọn ti gba ẹ̀sìn Islam orílẹ̀-èdè tán pè ní Mali lẹ́nìí 11th century ni wọ́n ti gba ẹ̀sìn Islam. ṣùgbọ́n bó ṣe gba ẹ̀sìn yẹn ní 11th century yẹn wọ́n á máa lọ àwọn tó bá lówó nínú wọn tí ọba wọn bá fẹ́ travel tó fẹ́ rìnrìn àjò lọ síbẹ̀ á ti lọ síbẹ̀ á lọ Mẹ́kà á ṣòwò á padà á lọ wá ṣòwò wọ́n padà á lọ fún pípéjì ní Mẹ́kà wọ́n á ṣòwò lọ́nà ibẹ̀ náà ti gbọ́ Mansa Musa tó jẹ́ ọba wọn nígbà náà tó jó lówó ńlá
nítorí owó tó ní. Tó bá dẹ̀ rìnrìn àjò, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú ló máa ń kó dání tí wọ́n bá di ẹrù di oríṣiríṣi tó wọ́n máa fi ṣòwò lọ́nà títí tán tó fi padà. Àwọn wọ̀nyí dẹ̀ rèé tó bá ti lọ tó tún ti dé, ìran ọmọ Yorùbá ló lọ ń tírèènì wọn. Àwa ẹgbẹ́ bá súnmọ́ àwọn àgbà ẹ gbọ́ ìtàn. Bàbá wa Professor Banji Akintoye is a professor of history. Mo súnmọ́ bàbá. Ìran Yorùbá àtobìnrin àtọkùnrin, òwò káṣòwò ni Ọlọ́run fi jíǹkí ìran Yorùbá láti bẹ̀rẹ̀ wá. Àwọn obìnrin wọn á di ọjà, aṣọ á di aṣọ, wọn á di obì, wọn á di oríṣiríṣi àwọn nǹkan tó ṣe é tà, wọn á kó, wọn á rin ìrìn àjò lọ sí Mali, wọn á establish, wọn ní ọjà. Àwọn ará Mali ti mọ ibi tí ìran Yorùbá ibi tí wọn ti máa ń tán bá ti kó ọjà wọn dé, wọn mọ ibi tí wọn máa ń sọ sí. Títí díẹ̀ ní eléni Yorùbá ní ìlú, wọn ní àwọn ìlú tó jẹ́ ti Yorùbá lórílẹ̀-èdè Mali títí díẹ̀ ni. Tí Yorùbá bá ti lọ bẹ̀ tán lọ ṣòwò, ibẹ̀ náà ti wá ń pàdé àwọn ará Mali yẹn, tán ti rí àwọn ẹ̀sìn wọn, tán ti rí bó ṣe é ṣe, tán ti ń gbà. As at 1500, that is 15th century yẹn, Yorùbá, ibẹ̀ ni Yorùbá ti gba ẹ̀sìn Islam wá sí ilẹ̀ Yorùbá. Nígbà tán lè máa mú ẹ̀sìn yẹn lára àwọn bàbá wọ̀nyẹn tí wọ́n mú ẹ̀sìn yẹn dé, táwọn ọmọ Yorùbá wá rí pé irú ẹ̀sìn wo rèé, wọ́n wá ní ẹ̀sìn tó ń gbé wá láti ìmọ̀lẹ̀ ni, ẹ̀sìn tó ń gbé wá láti ìmọ̀lẹ̀ ni, òun ló di ẹ̀sìn ìmọ̀lẹ̀, ẹ̀sìn ìmọ̀lẹ̀ mọ́ ẹ̀sìn ìmọ̀lẹ̀ ló di ẹ̀sìn ìmọ̀lẹ̀ títí dè ní eléyìí táwọn èèyàn wá gbà. Tó sọ pé ẹ̀sìn kan jẹ́ ẹ̀sìn ìmọ̀lẹ̀, kò sì kí ṣe pé ẹ̀sìn ìmọ̀lẹ̀ ni wọ́n fi pè wọ́n láti bẹ̀rẹ̀, ẹ̀sìn ìmọ̀lẹ̀ ló di ẹ̀sìn ìmọ̀lẹ̀. That is to tell you pé kì í ṣe nílẹ̀ Haúsá tàbí ní Fúlàní láàrin ni wọ́n ti mú ẹ̀sìn Islam yẹn wọ ilẹ̀ Yorùbá. Àti Mali làwọn ọmọ Yorùbá ti gba ẹ̀sìn Islam wá. Wọ́n ti ń ṣe Islam nílẹ̀ Yorùbá káwọn Fúlàní kí wọ́n tó gbé ẹ̀sìn Islam tí wọ́n bóyá ṣíàtì ní kán tó gbé wọ ilẹ̀ Haúsá. Àwọn ilẹ̀ Haúsá yẹn náà ní ẹ̀sìn Islam tí wọ́n táwọn ti ń ṣe, àwọn ti gbà náà, táwọn náà ti ń sìn, tán ti ń kírun. Ṣùgbọ́n torí pé ìgbàgbọ́ àwọn Fúlàní ni wípé àwọn kan wà tó jẹ́ pé ẹ̀sìn tiwọn ó kéré gidi, ó bìlò wọn yẹn, wọn ò rí wọn bí mùsùlùmí tòótọ́. Àwọn yẹn gbàgbọ́ nínú pé ẹ jagun, ẹ gbalẹ̀, ẹ pààyàn fún Allah, so that kí Allah lè rìwọ́ọ̀dù yín pẹ̀lú 72 virgins. Obìnrin tí wọn ò tí ì dis virgin 22 kan lè fi jogún fún ẹ lọ́run. Tó o bá ti pààyàn fún Allah, 72 virgins for you. It's in the Quran. Èmi kọ́ ni mo kà á lọ bẹ̀ lọ àwọn tó ń tú Quran palẹ̀ lásìkò yóò wà bẹ́ẹ̀. Now, àwọn Fúlàní yìí wọ́n migrate, wọ́n jà pẹ̀lú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí, wọ́n wọ ilẹ̀ àwọn Haúsá tá à ń pè ní ilẹ̀ Haúsá. I keep on telling you always, àwọn Haúsá wọ́n nìtàn. Haúsá, àwọn tó ń pè ní Haúsá, wọn ò kì í ṣe èèyàn burúkú, àwọn tó ṣe é bá gbé ni. Wọ́n dẹ̀ ní ìtàn, wọ́n mọ ibi tí wọ́n ti wá. When I was in primary school, bí mo ṣe ń ka ìtàn nípa Yorùbá ni mo ń kà nípa Haúsá, mo kà nípa Haúsá bọ́kúọ̀ì àti Bàǹsá bọ́kúọ̀ì nínú ẹ̀. Mi ò ká anything tó ní ṣe pẹ̀lú Fúlàní nígbà tẹ́mi wà ní school. Ìtàn Hausa bọ́kọ́ì and Banza bọ́kọ́ì òun ni mo kà nígbà tí mo wà ní primary school. Wọ́n wọ ilẹ̀ Hausa wá, àwọn Fúlàní. Wọ́n kọ́kọ́ wọlé sí wọn lára pẹ̀lú ẹ̀sìn. Ibi ẹ̀sìn náà ti mú àwọn Hausa o. Hausa náà jẹ́ àwọn ẹ̀yà tó jẹ́ pé wọ́n gba èèyàn mọ́ra. Àwọn náà mọ̀ pé àgbákò làwọn fẹ́ gbà. Ẹ lọ ka ìtàn àwọn Hausa dáadáa, ẹ mọ̀ pé Hausa, they were peaceful people. Tómi gbígbóná tó bá dàpọ̀ mọ́ omi ata,
ẹ mọ̀ pé iṣẹ́ burúkú ló máa ṣe. Wọ́n gbà wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ wọn ní kéwú, wọ́n kọ́ wọn ní ẹ̀sìn Islam lọ́nà ọ̀tọ̀ tó yàtọ̀ sí eléyìí táwọn fúnra wọn fi kọ́ àwọn ọmọ wọn tẹ́lẹ̀. Àwọn tó jẹ́ pé ó ní bọ́n ṣe ń train àwọn ọmọ wọn, wọ́n ṣe ń sin Ọlọ́run. Àwọn Fúlàní dé, wọ́n take over, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ló wá ń kọ́ àwọn ọmọ wọn ní kéwú. Inú àwọn Haúsá náà dùn pé yes, àti dáwọn tó máa fọmọ wa mọ ìlànà. Nígbà tó rí pé ti wọlé sí wọn lára tó ti wọlé, àwọn ọmọ Haúsá ara wọn tí wọ́n tírèènì nílé kéwú, àwọn ni wọ́n lò láti àtáàkì àwọn ọba wọn, láti àtáàkì àwọn bàbá wọn tó lè gbó wọn lẹ́nu. Gbogbo ẹ̀sìn tó ti kọ́ wọn nílé kéwú pátápátá, àwọn ọmọ wọ̀nyẹn ni wọ́n tún lò gẹ́gẹ́ bí sójà tí wọ́n lọ àtáàkì sáàkì àwọn Haúsá. Sáàkì ní táìtù ọba Haúsá jẹ́ sáàkì ní táìtù orúkọ ọba wọn, or Sẹ́ríkì. You call it Sẹ́ríkì or sáàkì. Sáàkì òun ni táìtù ọba Haúsá, kì í ṣe emir. Emir is Fufude language. Fufude means èdè táwọn Fúlàní sọ ni wọ́n ń pè ní Fufude. Wọ́n àtáàkì àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lò tó fi àtáàkì àwọn ọba. Wọ́n pa gbogbo àwọn ọba yẹn. Ọba tó wà ní Sókótó wọ́n pa sọnù, èyí tó wà ní Gògòbìrì wọ́n pa, èyí tó wà ní Kánò wọ́n pa, èyí tó wà ní Kaduna wọ́n pa, gbogbo wọn Zaria, Kebbi, Katsina, gbogbo wọn wọ́n pa gbogbo wọn pátápátá. Wọ́n wá fi ọmọ Fúlàní, ojúlówó ọmọ Fúlàní, wọ́n wá fi wọ́n ṣe olórí, wọ́n fi wọ́n ṣe emir. Bọ́dẹ̀ ṣe fi wọ́n ṣe emir yẹn ni wọ́n fi wọ́n ṣe olórí ẹlẹ́sìn. Wọ́n fi wọ́n ṣe olórí ẹlẹ́sìn, kì í ṣe pé wọ́n kàn fi wọ́n ṣe emir nìkan. Bó ṣe ń di emir ọba ìlú yẹn náà tún sọ wọ́n di olórí ẹlẹ́sìn Islam. Oyè méjì ni wọ́n dì wọ́n papọ̀. Later ogun ó padà di mẹ́ta. They turn up to become a political leader also. Ahmadu Bello, òun ni Sultan of Sokoto, òun ni olórí ẹlẹ́sìn Mùsùlùmí ní gbogbo Nàìjíríà bọ́n ṣe rí. Òun tún ni olórí òṣèlú wọn ní gbogbo north. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Lọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí, wọ́n wọ ilẹ̀ Haúsá, wọ́n pa gbogbo àwọn ọba wọn. Èèmù wọn ò pín síbẹ̀ pé jẹ́ ká fi mọ nílẹ̀ Haúsá bí. Èèmù wọn ni láti wọ ilẹ̀ Yorùbá wá. Ilẹ̀ Yorùbá yìí ó rojú mọ́ wọn, ó dùn mọ́ wọn, wọ́n rí ilẹ̀ Yorùbá pé náà ilẹ̀ yìí dùn, ó make sense. Ọgbọ́n yẹn ni wọ́n dá tí wọ́n fi wọ ìlú Ìlọrin. Nípa ìkíyèsára Yorùbá, wọ́n gba Ìlọrin mọ́ wa lọ́wọ́, tí ò dẹ̀ sí kankan tó ṣẹlẹ̀ láti ìgbà yẹn títí dàsìkò yìí, tí ò dẹ̀ sí ń tẹ́ ẹ fẹ́ ṣe. Torí iṣẹ́ àti ìwà wa ọmọ Yorùbá kò tiẹ̀ show any sign yìí pé a ready láti gba Ìlọrin padà. Bó tiẹ̀ jẹ́ pé ọlọ́jẹ́ ti kún lọrin, wọ́n ti da orúkọ mọ́ Ṣàpà àti lè identify eléyìí tó a lè pè lójúlówó ìran Yorùbá nílọrin kó ṣòro. Ẹlòmíì Fúlàní ti bá yẹ ẹ̀sùn àìmọye wọn, a ní wọn rẹpẹtẹ. Tí wọ́n bá béèrè pọ́ ọmọ bo ní ní Fúlàní Ìlọrin, kò ní lè sọ pé Yorùbá Ìlọrin lò, because he doesn't know. Gba ẹlòmíì a ní bàbá òun, a ní bàbá tó bí òun nílọrin, a ní Yorùbá, a ní ìyá òun Fúlàní. Ẹlòmíì a ní ìyá òun Yorùbá, bàbá òun Fúlàní. Wọ́n ṣàmú àmúlùmọ́là tí kò lè identify irú tí wọn mọ́, wọ́n ti wọra. Nítorí kíni? Nítorí pé nǹkan kan pa wọ́n papọ̀. Kí dẹ̀ ni tó pa wọ́n papọ̀ yẹn? Islam. Ẹ jẹ́ kí wá sọ fún yín, ṣé wá ráwọn ẹlẹ́sìn ibi, ẹlẹ́sìn ikú, ẹlẹ́sìn pàyànpàyàn yìí tó ń pera wọn ní Islam yìí, wọ́n ti spread káàkiri, kò síbi tí wọn ò délé ní láti lè manipulate gbogbo nǹkan tó wà nínú, láti lè manipulate gbogbo nǹkan tó wà láwọn ìlú kankan. Torí ìgbàgbọ́ wọn gẹ́gẹ́ bí Kùránì yẹn ṣe sọ ní pé tí wọ́n bá ṣe ń gba ìlú, wọ́n ń gbà fún Allah, èrè dẹ̀ wà fún wọn lọ́run. Bọ́n bá ṣe ń pààyàn sí ni wọ́n ṣe máa gba ẹ̀bùn sí lọ́run, ló ṣe máa gba virgin. Nígbà téèyàn kan bá ní kó ẹni tó bá réyàn kan pa, ó máa gba 72 virgins. Ẹni tó wá pààyàn 1000 ńkọ́? Ẹjọ́ báwo ló ṣe fẹ́ bá sùn? Báwo ló ṣe that is 72 times 1000. Ẹjọ́ gbóhùn ló fẹ́ dá sí ibo náà ti fẹ́ rí, báwo ló ṣe fẹ́ ṣe, báwo ló ṣe fẹ́ meet up?
ìyẹn náà fi ń rìn tán fi ń dára tó wù wọ́n. Náà ẹ jẹ́ kí wọ́n padà sílẹ̀ Yorùbá. Ọ̀nà tí mo fi ń tẹnumọ́ yìí pé àgbákò tá à ń fojú lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá, ọ̀nà ìsìláàmù ló gbà wọlé Yorùbá, tẹ́ ẹ bá mọ̀ máa sọ fún yín. Ilé òun sọ̀rọ̀ ìkórira o, ilé òun sọ̀rọ̀ hatred pé mo yé tiẹ̀ sí kan o. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ níbi yìí wípé a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí pé ó yẹ kí Yorùbá dá dúró, ó yẹ kí Yorùbá ṣe tiwọn lọ́tọ̀. Kò sí gbogbo àwọn mùsùlùmí tó wà nílẹ̀ Yorùbá tí wọn ò go against ẹ̀, àfàwọn kankan. Ṣé ẹ ráwọn kankan tí wọn ò go against pé kí Yorùbá dá dúró yẹn? Àwọn yẹn gangan lójúlówó tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tòótọ́ àtòtótó pẹ̀lú ìwádìí táwa ṣe. Ṣé ẹ rí gbogbo àwọn tó takò ìwádìí pẹ̀lú authentic gidi, wọ́n fi hàn pé most of them wọn ò kì í ṣọmọ Yorùbá rárá. Níbi tí wọ́n wá ṣe ní Ọlọ́run fúnra rẹ̀ tún lù wọ́n lẹ́nu, wọ́n tún fúnra wọn fẹ́ gbára wọn tú àṣírí. There was a time táwa gbàgbọ́ yìí pé Bùkọ́lá Sàràkí, a gbàgbọ́ yìí pé Yorùbá ni bàbá yẹn nígbà tó jẹ́ Olúbùkọ́lá, that is Yorùbá name. Olúbùkọ́lá, bàbá ẹ̀ jẹ́ Olúṣọlá Sàràkí tó mú ìlú Ìlọrin tó gbé sínú kóló for years. Ìgbàgbọ́ wa ni pé Olúṣọlá Sàràkí yẹn pé ojúlówó ọmọ Yorùbá ni, not until tí ìtàn ẹ̀ fúnra rẹ̀ tó fúnra ẹ̀ sọ ìtàn ara ẹ̀ jáde pé òun ò kì í ṣọmọ Yorùbá, orílẹ̀-èdè Mali làwọn ti rìn wá, táwọn ti wá migrate wọ Abẹ́òkúta débi táwọn ti dé Ìlọrin tó ti dọmọ Ìlọrin. Mo kà á ó wà nínú Aláròyé, mo rí kà nínú Aláròyé, mo rí kà nínú ìtàn tó ń fúnra ara ẹ̀ sọ pé originally they were not from Nigeria, they are not Nigerian. Wọn ò ń ṣe ọmọ Yorùbá rárá, wọn ò tẹ́ ṣe ọmọ Nàìjíríà. Wọ́n rìn wá tán fi dọmọ Nàìjíríà ni, ó dẹ̀ ń dá ilẹ̀ Yorùbá rú, claiming to be citizens of Yoruba land, claiming to be a Fulani Islamic person. Ọlọ́run lù wọ́n lẹ́nu, wọ́n sọ̀rọ̀. Ẹ wo Sàká, ṣe Sáúlà woman yẹn, Kàbáyà Kàdíjà Sáúlà, Alájà Káúlà. Ìtú tó fi ọ̀rọ̀ Islam ń pa ní ilẹ̀ Yorùbá, gbogbo bó ṣe ń gbógun lọ́tún lósì that woman. Not until tí mo wo fídíò tó fẹnu ẹ̀ sọ jáde pé originally báwo kì í ṣe ọmọ Yorùbá. Ó ní bàbá tó bí bàbá òun àti Senegal ló ti wá, from Senegal ló ti wá sí ibi tó dẹ̀ dọ́mọ Yorùbá, tó dẹ̀ claim Yorùbá, tó dẹ̀ ń dá ilẹ̀ Yorùbá rú pẹ̀lú ẹ̀sìn Islam. I watched the video. Ó wà online. Request for it máa wá jáde fún ẹ. Wọ́n jẹ́wọ́ fún yìí, ṣùgbọ́n torí báwọn ọmọ Yorùbá kì í kà kan sí. We tolerate everything. Gbogbo nǹkan tó bá ṣàtidé sọ́dọ̀ wa, gbogbo ẹ̀ là ń fara mọ́, gbogbo ẹ̀ là ń fara dà. Bàbá tó ti kú níbàdàn yìí, bàbá tí mo lọ́kọ̀ bàbá yẹn jẹ́ bàbá Àjàdí Bello. Ọ̀ǹtì tí mo fojú mi rí, tí mo fetí mi gbọ́ pé bàbá yẹn ò kì í ṣọmọ Yorùbá, ó rìn wá sílẹ̀ Yorùbá ni. Originally that baba is from Mali. Nígbà tí wọ́n dẹ̀ ní ìran wọn tó dé ilẹ̀ Haúsá ni wọ́n ju bàbá yẹn sí, ibẹ̀ ló ti lọ kọ́ kí ó tó ti kọ́ Kùránì, àṣà àti ìṣe wọn ní nọ́ọ̀tì ló lò tí bàbá fi padà wá. Ó jẹ́ jẹ́ pé bàbá yẹn ó fẹ́ ní ọkàn ire díẹ̀, ṣùgbọ́n tó ń pè ní Islam yẹn ti pollute bàbá yẹn. Wọ́n wà lára àwọn tó ro ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀sìn Islam. Ẹ̀sìn pààyàn. I am not scared to say it. Torí it is obvious. Àwọn tó ń pààyàn wọ̀nyí ṣubú Allahu Akbar ni wọ́n ń kẹ́ tí wọ́n fi ń dúnbó èèyàn. Allahu Akbar, Allahu Akbar. Wọ́n dẹ̀ gé orí èèyàn. Wọn ò porúkọ Jésù sí o. Wọn ò dẹ̀ pé ríwo yà sí o tó fi gé orí o.
Allahu Akbar ni o, inú Kùránì ní Allahu Akbar dẹ̀ wá o. Wọ́n dẹ̀ pààyàn bó ṣe wù wọ́n. Mi ì tí ì láǹdì o, bàbá yẹn Àjàní Bello is a good man, but pẹ̀lú ẹ̀sìn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kọjá àfẹnusọ. Gbogbo àwọn aburú tó ń wọlé nítorí ẹ̀sìn, àwọn bàbá yóò lè sọ ọ̀rọ̀, kò lè sọ̀rọ̀. Now mo wá fẹ́ lọ sọ́dọ̀ àwọn kankan báyìí. Ẹ lọ sọ́dọ̀ bàbá tó pera òun ní Adépọ̀jù, ẹ lọ wádìí wọn dáadáa. Ìwádìí sọ pé Adépọ̀jù yẹn ò tiẹ̀ ń sọmọ Yorùbá rárá. Báwo ni gbogbo wọn ṣe rìn tó fi jẹ́lẹ̀ Yorùbá? Àwọn tá a mọ̀ là ń sọ fún yín o, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Eléyìí tí mo tún bá fẹ́ kẹ́ ẹ mọ̀ tó clear pẹ̀lú ìwádìí, Tọ́líàtì tó sọ yín pé ẹ̀sìn wa ní ká pa Chief Imam Ògbómọ̀ṣọ́, ó ní ẹ̀sìn wa ní ká pa. Anybody tó bá ti gbọ́ sọ́tàn lẹ́nu, anybody tó bá ti sọ pé tí sọ́tàn sọ kò sí bẹ́ẹ̀, ẹ̀sìn wa ní ká pa. Tọ́líàtì ẹ lọ bèrè, ìwádìí sọ yín pé bàbá tó bí òkè ń sọ ọmọ Nàìjíríà débi tó ti fẹ́ jọmọ Yorùbá, kì í tiẹ̀ ń ṣe Nàìjíríà bàbá wọn rárá. Ilé tán ló ti jáde, wọ́n challenge ẹ̀, wọ́n kó èrè ẹ̀ bẹ́ẹ̀ pé originally ò kì í ṣọmọ ilé wa. They queried and challenged him wípé ẹ kì í ṣọmọ ilé wa. Wọ́n ti sẹ́mọ̀ ẹ tó ti pẹ́. There was a guy nílùú mi sí, bàbá yẹn àjọ bẹ̀rẹ̀ primary school ni. Ọjọ́ kan náà jọ fún wa ní ọpọ́n tó fi ń kọ̀wé oníṣọ́ọ̀kì. Ọjọ́ kan náà jọ pín ilé wa lọ́wọ́, àjọ bẹ̀rẹ̀ school ọjọ́ kan ni. Ó ti dàgbà sílùú mi, ó ti bímọ, àwọn ọmọ yẹn ti lọ bí, àwọn ọmọ yẹn ti wà ní yunifásitì. Ẹjọ́ àwọn ọmọ yẹn ṣé wọ́n á jáde. Bàbá tó bí gan, mo gbọ́ ìtẹ̀yìn pé ìlú mi náà bí bàbá tiẹ̀ náà sí. Ọmọ Fúlàní dẹ̀ ni, Haúsá ni. Irú ẹni yẹn ó ti ń claim orúkọ àdúgbò kan ní ìlú mi Ọ̀kà, ó ti ń claim orúkọ àdúgbò kan ní ìlú mi lọ́kà. Àwọn ọmọ yẹn ti ń claim pọ̀, ọmọ bá bèrè ọmọ bo ni wọ́n wá lọ́mọ Ọ̀kà, wọ́n ń já ọmọ Ọ̀kà. Very soon ẹ̀rí tí wọ́n lẹ pósítà, àwọn náà fẹ́ contest, wọ́n fẹ́ ṣe councillor, wọ́n fẹ́ ṣe house of assembly, bóyá lọ́n pèsè owó kékeré fún wọn. Kí ló máa pera ẹ̀? Á lò wọ́n ọmọ Ọ̀kà, á lò wọ́n ọmọ Yorùbá. Tọ́líàt tẹ́ ń wò yẹn kì í ṣe ìran Yorùbá rárá. Àti bóyá Mali àbí Senegal àbí Gabon, àwọn náà ti wá Gabon ni wọ́n ti migrate, tí wọ́n ti rìn àrìn fẹsẹ̀ sí wọlé Yorùbá wa, tán bẹ̀ sí ní ìdálẹ̀ Yorùbá rúlẹ̀ ni. Kò sí bó ṣe máa rí ọmọ ọkọ àṣẹṣe ọmọ ọkọ ọmọ àlè àkùwà ọmọ àlè. Look at them. Ẹ wo ara tí wọ́n ń dá nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ yẹn dẹ̀ justify pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó hàn sójú gbogbo àgbáńlá ayé pé àwọn tó pera wọn ní Mùsùlùmí ló ń ṣiṣẹ́ yẹn, and yet they are justifying it. Ìpè tó tọ́ ni. They cannot come out and say the truth. Ìgbà tí Tọ́líàtì rí pé òkè tí fẹ́ bòrù mọ́ òun lọ́wọ́, ó ní àwọn terrorists tó bá ti rí mú, they must kill them. Wọ́n gbọ́dọ̀ pa wọ́n. Nígbà tí wọ́n fúnra rẹ̀ ń kó àwọn tó wà nílé kéwú ẹ pé tó bá ti lè réyàn kan pa fún jihadi, ìkan wà tẹnu ẹ wọ́ báyìí, ìmáàmù yẹn ẹnu ẹ wọ́, tó bá ti sọ̀rọ̀ ẹnu ẹ máa lọ sókè, báyìí wọn orúkọ ẹ, ẹnu ẹ ti wọ́ sẹ́gbẹ̀ẹ́, bóyá ṣe làwọn irúnmọlẹ̀ ló ní àbàrá lẹ́nu tẹnu yẹn fi wọ́, tó bá ti sọ̀rọ̀ ẹnu yẹn máa lọ sẹ́gbẹ̀ẹ́ báyìí. Bàbá yẹn sọ categorically, mo wò ó pé jihadi ò lè pé àwọn ọmọ jagun lọ ní àwọn máa pààyàn fún aláàní. Àná aláàná yìí ni mo sì wo fídíò yẹn. Kí ṣe gbogbo fídíò dá ṣe lè máa mú wá. By the time tọ́lọ́ bá fún mi lọ́dọ̀ fẹ́ bá rí kíní set up dáadáa, màá lè máa fi àwọn fídíò wọ̀nyẹn hàn yín ní kankan náà sí. Bàbá yẹn, mo wo fídíò lánàá, omi fẹ́ máa bọ́ lójú mi. Ó dẹ̀ sọ èdè Yorùbá. Ó dẹ̀ sọ wípé báwọn Fúlàní yẹn ṣe ń àtáàkì, ìtò tọ́ ní ara ìtọ́nà ara ìlànà ìsìláàmù ni. Yorùbá ò fúnra, kò sí tó kan Yorùbá pẹ̀lú yẹn. Kó ní kálukú ṣe tiẹ̀ ni Yorùbá fi ń ṣe. Ẹ mọ̀ pé aburú tó bá dé báyìí kan, ó dé bá everybody.
òun ni mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ọ̀pọ̀lọpọ̀ wa láti fall victim ara wọn nínú rẹ ọmọ Yorùbá tó ti wà nínú ẹ̀sìn Islam gbogbo nǹkan táwọn pípọ̀ yìí dẹ̀ ń ṣe àwọn ò lẹ́nu àti sọ̀rọ̀ they couldn't say anything lára wọn làwọn ọba wa tó dẹ̀ jẹ́ pé ọba bó ṣe jọba èèyàn dáadáa onínú rẹ̀ èèyàn ni but he cannot condemn what those people are doing because ó ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Bàbá yẹn sọ pé àwọn gbọ́dọ̀ continue láti máa kọ́ àwọn ọmọ wọn ní ìlànà ìsìláàmù yìí kán lè mọ̀ pé jihadi àṣẹ Ọlọ́run ni and what is jihad? Ogun fún Ọlọ́run kán kó ìlú kán pààyàn kán jogún ìlú that is the meaning of jihad. Ẹ lọ browse ẹ jáde ẹ browse ẹ pé kí ni ìtumọ̀ jihad in Islamic context kí ló mean? Agbèjáde fún yín. It is a war conquering cities and towns and villages. Kò dẹ̀ possible kẹ́ ẹ fẹ́ conquer city conquer town conquer villages kẹ́ ẹ má pààyàn. It is even in that Quran ni wọ́n yí pé tó o bá pààyàn fún Allah wọ́n reward you with 72 virgins in heaven ní Aljanna. Yorùbá àfúnra o ìyá ẹ̀ ló ń jẹ wáyé. Tọ́lí àti ń ro ilẹ̀ Yorùbá Tọ́lí àti ń fa ilẹ̀ Yorùbá nírùngbọ̀n ìyẹn dúró sọ́dọ̀ ẹ̀ paríparí ẹ̀ wá lọ sí Ìwó. Ẹ wo mọ́fítì Ìwó àwọn kan tiẹ̀ mẹ́sẹ̀jì mi wọ́n lọ́mọlúkà wọ́n ní mọ́fítì Ìwó ò kì í ṣọmọ Yorùbá wọ́n ní ọmọ Òkéné ni that is Ègbìrà. Ìtàn tẹ́mi dẹ̀ gbọ́ sọ wípé kì í ṣe ọmọ Òkéné rárá kì í ṣe ọmọ Yorùbá àtọ́làtọ́ mọ́fútì Ìwó tẹ̀ ń wò yẹn originally Nìjẹ́ náà ti wá Nìjẹ́ ni mo gbọ́ pé ìran yẹn ti ṣàn wá tán ti ṣiṣẹ́ tán fi débi tán bóyá ibẹ̀ náà gbàdé Òkéné tóun wá gba tòkéné fẹsẹ̀ gbálẹ̀ títí wọlé Yorùbá. Lébìrà ni wọ́n wá ṣe. Mo máa ń sọ fáwọn èèyàn ìlú tẹ́ ẹ bá ti dé àrọ́kọ tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá Ègbìrà níbẹ̀ ẹ máa sá o òkú ní gbogbo àwọn tó wà ń bẹ̀ ó ṣeé ṣe o. Lébìrà yẹn ló wá ṣe ilẹ̀ Yorùbá tó ṣe bẹ́ẹ̀ tó dẹni tó dé Ìwó tó sọra ẹ̀ di nǹkan mi nítorí ẹ̀sìn. Ẹ wá wo ní gbogbo ilẹ̀ Yorùbá lénìí the greatest ẹni tó jẹ́ kó sì gbógun ti ìran Yorùbá jù lọ́wọ́lọ́wọ́ tójú wádẹ̀ tó kòrókòró òun ni mọ́fítì Ìwó yẹn Yorùbá dẹ̀ ń wò níran àṣẹ kankan sí. Ó dẹ̀ ń kọ́ sí damages ó ń kọ́ sí ìpànìyàn ó ń kọ́ sí wàhálà ó invite àwọn tó ń pààyàn mọ́fítì Ìwó ó invite àwọn Iran àwọn terrorists proper terrorists tí gbogbo ojú rí he invited them to Ìwó land. Ṣé ní in advanced countries èèyàn ò lè ṣe nǹkan tí mọ́fítì ṣe yẹn kó lọ scot free. Ó gbógun ti Yorùbá títí oníkan lọ okó àwọn terrorists wọ̀lú oníkan máa bá ẹ train àwọn ọmọ ẹ nípa ọ̀rọ̀ ẹnu ó tún sọ òfin pamọ́ ó láwọn ọmọ ilé kéwẹ́ ẹ gbọ́dọ̀ máa kọ́ wọn bọ́n ṣe é yìnbọn bọ́n ṣe é jagun. Ṣùgbọ́n Yorùbá ò rí yẹn kò sí kò kan Yorùbá torí pé ó wà nù Kùránì àwọn ọba ilẹ̀ Yorùbá tó dẹ̀ ẹjọ́ gbègbèsẹ̀ àwọn náà mùsùlùmí ni wọ́n àwọn náà kà nínú Kùránì pé tó tọ́ ni even from the bottom of their heart láti mú ọkàn wọn wá wọ́n rí i pé kì í ṣe tó tọ́ ṣùgbọ́n torí pé ó wà nínú ẹ̀sìn Ìsìláàmù táwọn náà gbà wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè gbégbèsẹ̀. Wọ́n ń wòran mọ́fítì Ìwó dẹ̀ ń bayé jẹ́ ó dẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ ó dẹ̀ mú àwọn ọmọ turn them against their parents turning them against their nation. I watched the video online ibi tí àwọn terrorists tó wá láti Iran tán ti ń fi training fáwọn ọmọ kéékèèké little children tí wọn ò ju 12, 13, 14, 15 years lọ tí wọ́n train wọn bó ṣe é gbé ìbọn. Ẹ sọ fún mi
nígbà tó bá pẹ́ tó bá yá àwọn iná owó wà fúnra wọn ni wọ́n tún sẹ́dí àwọn ọmọ yìí. Mo rántí kan nínú àwọn bọ́dà wa nígbà kan rí tó lóun lọ sí Egypt, wọ́n á sẹ́ndì wọn lọ Egypt, wọ́n sẹ́ndì wọn lọ Turkey, wọ́n á lọ gba training kún training. Bàjẹ́ àtọ́ bá máa fi padà dé orí wọn bí a ti dúdú, tó bá ti rí tó dúdú gbàgbé ó ti lọ nìyẹn. Ó ti di first class criminal, terrorist. They can kill for religious sake. Ẹ̀já fúnra Yorùbá. Gbogbo ogun tó ń jà wá yìí, ká bá kọ́kọ́ gbègbèsè lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó ń pè ní ìsìláàmù yìí náà, ìlàjì ogun yẹn tàbí jù bẹ́ẹ̀ lọ ó ti kọ́kọ́ ṣẹ́. Mi nìkan stop ẹ̀sìn ìsìláàmù, mi nẹ́ni bá fẹ́ sí mọ̀ sí. Èyí tó yẹ ká kọ́kọ́ wọ́gi lé tó ń pè nílé kéwú náà, kó má sí ní tó jẹ́ ilé kéwú mọ́ nílẹ̀ Yorùbá, ẹ kọ́kọ́ gbégi lé number one. Torí pé kí ni ẹ bẹ̀rẹ̀ jẹ́ kájọ jòkó kájọ bíra wa, kí ni nǹkan tí wọ́n kọ́ nínú ilé kéwú. Wọ́n lọ ń kọ́ èdè Arab, kò sí nǹkan tó ń kọ́ nínú ilé kéwú ju èdè Arab lọ. Alif, ba, ta, sa, ha, du, mi, fu, ku, lu, fu, du, wa, salam. Kò sí nǹkan kan bẹ̀ ju èdè Arab lọ. Bọ́n ṣe ń ka èdè Arab, bọ́n ṣe ń sọ èdè Arab. Àti kan fi Kùránì kan máa fi kọ́ wọn pé bó ṣe yẹ kó o pààyàn rèé, tó o bá fẹ́ sùn, tó o bá fẹ́ jẹ, tó o bá fẹ́ mu, bó ṣe máa ṣe rèé. Òun ló wà nínú Kùránì. Ìtàn lásán ni, gẹ́gẹ́ bí MS bàbá ṣe máa ń sọ, ìtàn lásán ni. Gbogbo pààyàn, gbogbo ṣe tìbí, gbogbo ṣe tọ̀hún, tó bá mú obìnrin lójú ogun ó gbọ́dọ̀ rèpù ẹ̀. Gbogbo ṣe ń pa àwọn obìnrin yẹn tó ń rèpù wọn nínú gbówó òdédé ṣe, ó wà nínú Kùránì wọn ní gbogbo ẹ̀dá dẹ̀ fi kọ́ àwọn ọmọdé wọ̀nyí ní inú ilé kéwú. Tó o bá pààyàn wàá gba virgin 72, gbogbo ẹ̀dá fi kọ́ àwọn ọmọdé wọ̀nyí nínú ilé kéwú. Àwọn ọmọ kéékèèké dẹ̀ rí tẹ́ bá ti pín sí wọn lọ́kàn ló máa bá wọn lọ, ló máa bá wọn lọ, ló máa bá wọn fẹ́ fi dàgbà. Èyí tó bá rórí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló lè má gba ọ̀nà ibẹ̀. Eléyìí tí ò bá ti rí gbà tó fúnra ẹ̀ ya tara ẹ̀, ó parí fún nìyẹn, and that's the end. Yorùbá ẹ jẹ́ sọ́jí. Now ẹ jẹ́ ká wá bìrà wa. Kí ni àwọn Fúlàní ń wá nílẹ̀ Yorùbá? Ọ̀nà wo làwọn Fúlàní ń gbà fi wọlẹ̀ Yorùbá? Mi ò sọ ilé ìtòrí pé bóyá mo jẹ́ Christian, ṣùgbọ́n ẹ jẹ́ ká bójú wò. Mi ò sọ pé Christian náà ò ní damages tí wọ́n ń ṣe fún wa o, àwọn náà ní o. Ọ̀nà táwọn fi ń ṣe damages fún wa ní ìjẹkújẹ táwọn pásítọ̀, àwọn jíò táwọn yẹn ń jẹ. Wọ́n máa lù wá ní jìbìtì, kán máa pretend àwọn jí òkú dìde, àwọn sọ pé kí mọ́tò jábọ́ látọ̀run kó tó dọ̀la mọ́tò ti rọ̀ sílẹ̀ bí òjò, kán máa parọ́, kán máa give fake testimony, kán máa gbà lọ́wọ́ mẹ́rin. Iye táwọn kìrìsìtẹ́nì fi ń lù wá, tán fi ń lu jìbìtì fáwa nìyẹn. Iye tí sọ́ọ̀bì ọ̀sàmọ̀ yẹn ò dẹ̀ ṣe tuntun. Ẹni bá fọ́ọ̀mù gùn ló fọ́ọ̀mù gùn. Ṣùgbọ́n àwọn tó dé èdè ń wọlé tí wọ́n pààyàn, àwọn ìsìláàmù ní. Ẹ má jà tọra wa jẹ. Èyí ti rú group of Christian tó kóra jọ tán láwọn lọ àtàkì èèyàn ni. Ẹ ti rí táwọn kan kóra wọn jọ tán láwọn Christian group tán dẹ̀ lọ àtàkì odidi ìlú tàbí lọ àtàkì abúlé in the name of ẹ̀sìn, tàbí báwọn fẹ́ pààyàn, tàbí tán rí èèyàn yẹn mú tẹ́tẹ́tẹ́ wàá tún sọ báwọn fẹ́ dúnbẹ̀ tán lọ ṣe ní orúkọ Jésù ní apá ẹ, ní orúkọ Jésù ní adúmbù rẹ. But àwọn tó pera wọn ní Islam yìí, they were doing it physically. Tójú rí tí wọ́n tún ṣe fídíò tó tún gbé sí gbangba níjọ́ tó fẹ́ bẹ́ orí tíṣà, ẹ̀ẹ́rí tí wọ́n sọ ní Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ìyẹn ni pé Allah ló tóbi jù, Allah ló tóbi jù. Adẹ̀ tí mo pé Allah tó ń sọ pé ó tóbi jù kì í ṣe Ọlọ́run o. Kẹ́ bá rò pé Ọlọ́run Olódùmarè kì í ṣe Olódùmarè rárá. Òrìṣà ni Allah wọn. Èmi kí mo sọ MS bàbá sọ, mo dẹ̀ gbàgbọ́. Wọ́n dẹ̀ dúnbú ẹ̀, wọ́n pa fún Allah, wọ́n ló tóbi jù. Bọ̀dé mi ò rí ibi tán ti ṣe irú ẹ̀rí ní Christendom.
tán ti pààyàn pé ní orúkọ Jésù ní apá ẹ, it has never happened. Wọ́n lè ṣe pamọ́, tán bá ṣe pamọ́ yẹn that means pé wọ́n ní ìpayà àti ìbẹ̀rù pé Ọlọ́run rán àwọn pé káwọn pààyàn. Ẹni tó bá pààyàn ní gbangba ó fi ń dá ẹ lójú pé lóòótọ́ tó tọ́ ni pé káwọn ṣe, but ẹni tó pa ní kọ̀rọ̀ tí ò jẹ́ kó jáde, that is what I'm saying about the Christianity. Àwọn náà lè ṣe, that means wọ́n sì pàpà mọ́ pé Ọlọ́run tí wọn ò support pé káwọn pa èèyàn, káwọn gba ẹ̀mí ẹlẹ́mìí, ṣùgbọ́n wọ́n ṣe ní kọ̀rọ̀ bóyá nítorí àǹfààní ìtara tiwọn. O ò lè rí Christian tó jáde tó sọ pé Jésù ní kẹ́ ẹ pààyàn. As a matter of fact, ẹni tó ṣẹ̀ gan-an nínú Bíbélì, Jésù tún ní kẹ́ ẹ fi ilẹ̀, ta ni ò kì í ṣẹ̀ nínú ẹ fọmọbìnrin ilé ẹ̀jẹ̀ kó máa lọ. But nínú Quran kò ṣẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ wá jẹ gbà ẹ́, wọ́n á kọ́kọ́ bẹ́ ọwọ́ ẹ̀, wọ́n á gé ọwọ́ ẹ̀ ọ̀tún, tó bá tún ṣẹ̀ wọ́n á tún gé tòsì, tó bá ṣẹ̀ wọ́n á gé kẹrẹ, á gé ẹsẹ̀ kìíní, tó bá ṣẹ̀ wọ́n á gé ẹsẹ̀ kejì, tó bá rí nǹkan gé mọ́ wọ́n á gé orí ẹ̀. So kò sí ni, you can't escape. Àwọn pípọ̀ yìí ló wọlé wá o in the names of religion. Àwọn ni wọ́n tí wọ́n àtàkì ìlú sí ìlú, tí wọ́n àtàkì ìletò sí ìletò nílẹ̀ Yorùbá. Àwọn tó dẹ̀ jẹ́ Mùsùlùmí tí wọ́n jẹ́ ẹgbẹ́ wọn tán bá ti rí wọn mú nílé sọ̀rọ̀ because tí wọ́n ń ṣe ó wà nínú Kùránì táwọn gan gbàgbọ́ nínú ẹ̀. Ṣé àwọn ọba wa ò mọ̀ tẹ́lẹ̀ ni pé oníkúpani ni Fúlàní ni? Ṣé kábíyèsí Aláàfin àná, kábíyèsí Aláàfin Ọba Lámídì Adéyẹmí tó gbéṣẹ̀ tó lọ, ṣé kò mọ̀ wípé oníkúpani ni àwọn Mùsùlùmí àwọn Fúlàní ni? Síbẹ̀síbẹ̀ ó kọ́ pálásì fún wọn, ó fààyè gbà wọ́n ní ìlú ẹ̀ ju àwọn ọmọ onílùú gan lọ. Torí pé kí ni òun fúnra rẹ̀ Mùsùlùmí ni, ó ka kéwú, ó ka Kùránì, ó ka gbogbo ẹ̀. Èyí táwọn dúdú yẹn dẹ̀ ń ṣe òun náà ká, ó gbàgbọ́ nínú ẹ̀. Àwọn ọba mi wà bẹ́ẹ̀ tó jẹ́ pé Mùsùlùmí náà làwọn Mùsùlùmí ni wọ́n. Èyí tí ó wà nínú Kùránì táwọn pípù yìí ṣe, táwọn Fúlàní yìí ṣe, tán ń gbalẹ̀, tán ń pààyàn lórí ilẹ̀, tán ń jíyàn gbé, tán ń pààyàn, tán fi pàmbá yàn sùn, gbogbo ẹ̀ làwọn náà kà nígbà tán wà nílé kéwú. They cannot talk. Nínú wọn tó fẹ́ sọ̀rọ̀, a máa wò pé tóun bá sọ̀rọ̀ kán máa lọ sọ pé fake Islam lòun, kò ní fẹ́ sọ̀rọ̀. Àìmọye àwọn ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ Mùsùlùmí náà, ṣé wọ́n fẹ́ sọ pé àwọn òmùótọ́ ni? Ṣé inú wọn dùn bọ́n ṣe ń pa àwọn èèyàn, bọ́n ṣe ń àjákì lójoojúmọ́ ni? Wọ́n wọ́n lè sọ̀rọ̀ jáde nítorí pé kí ni ẹ̀sìn Islam làwọn náà jẹ́. Táwọn bá dẹ̀ sọ̀rọ̀ wọn ní ṣé wọn ò ka Kùránì ẹni, ṣé o mọ̀ pé ó ní bí eléyìí nínú Kùránì ni? For that reason they couldn't see anything. Oníkàlùkù wọn ṣe kí ni? Wọ́n ṣe ẹnu wọn wẹ́lú. Now ẹ̀yin kábíyèsí gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ṣe wá nǹkan ṣe sọ̀rọ̀ mọ́fítì Ìwó, ṣe wá nǹkan ṣe sọ̀rọ̀ Toliat l'Ógbómọ̀ṣọ́, ṣe wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn Kaula àǹkó gbogbo wọn yìí. Ó jẹ́ pé kẹ́ bánísì wọn kúrò nílẹ̀ Yorùbá tógun kẹ́ bánísì wọn. Àwọn náà ń kílèmù bá wọn mọ tíra. Ẹ jẹ́ káwọ́ eléyìí tó bá mọ mú nínú ẹ̀, bóyá tíra wọn ló fẹ́ jẹun, ló fẹ́ múlẹ̀ ní ilẹ̀ Yorùbá, bóyá oògùn àwọn alálẹ̀ ká tepo sílẹ̀, ká ṣe tó bá yẹ ká ṣe, ká bá àwọn onílẹ̀ fún wọn, kọ́rin lọ àtàwọn àtìrán wọn, ká má kúrò wọn mọ́ nílẹ̀ Yorùbá. Káwọ́ eléyìí tó máa dùn nínú ẹ̀. Yorùbá ní tí irin bá kan rin kan máa tẹ̀ fún kan. Àdàbí tí wọn bá tẹ ilẹ̀ Yorùbá, àdàbí tí wọn bá jẹ epo, tí wọn bá jẹ yọ, tí wọn bá mu omi tí wọn pọn lórí ilẹ̀ Yorùbá nìkan ni wọn fi lè escape ẹ̀. Tí wọn bá ti gbà síra rí, tí wọn mu omi Yorùbá rí, omi tó ṣàn jáde nínú ilẹ̀ Yorùbá yìí tí wọn mu, tí wọn dẹ̀ tẹ ilẹ̀ yìí rí pẹ̀lú àtẹ́lẹsẹ̀ wọn, àtẹ́lẹsẹ̀ mo ti fẹ́ dèlú mi pé àtẹ́lẹsẹ̀ wọn tí wọ́n fi tẹ ilẹ̀, ó ti tán. Ẹ̀yin kábíyèsí, mọ́fítì Ìwó ni ó ní gbógun pa gbogbo Yorùbá pápátá, ní kò lè dé Ìwó. Ó mọ tó sọ, ó ní kí gbogbo Yorùbá kan kú tán, ológun ò lè dé Ìwó. Ó mọ tó sọ. Ibi yìí ni mo jókòó sí tí mo ti sọ̀rọ̀ Olúwo fún yín. I told you those people tẹ́yìn rí wọ̀nyẹn tí wọ́n jí agbódegbà fáwọn Fúlàní tó fẹ́ wọlé, tó jẹ́ àwọn ló ń ṣílẹ̀kùn fún wọn. It is obvious, ó hàn kedere lójú gbogbo wa pé àwọn mọ́fítì Ìwó, àwọn Toliat and many of them like that ni wọ́n ń ṣílẹ̀kùn, ni wọ́n fún àwọn Fúlàní tó wá àtàkì wa, ni wọ́n fún wọn lọ́wọ́. Simply because those people were being financed. Ó láwọn tó ń bankrupt àbí báwọn náà ṣe pé
tó ń bankróòlù wọn, yes, àgbóyìnbó fìyà jẹ mí. Ó láwọn tó ń bankróòlù wọn, tó ń fún wọn ní owó, ẹ gbà, ẹ lọ máa bá wa ṣiṣẹ́ ẹ̀sìn. Bí mọ́fìtì wọ́n ṣe ń gbà lolúwo ń gbà, ẹbí iṣẹ́ wo lolúwo ń ṣe tẹ́ fi rí bí olówó tó gun mọ́tò dẹ̀gẹ̀dẹ̀gẹ̀? Kò yẹ kẹ́yìn fúnra ara yín tòkó ni. Lọ́jọ́ tó lúwo gbéra kúrò nílẹ̀ Yorùbá tó lọ sí ilẹ̀ Saudi, tó lọ ṣèpàdé pẹ̀lú àwọn Saudi, tó ń sọ̀rọ̀ Yorùbá fún Saudi, tó ń sọ fún wọn pé Yorùbá ò fẹ́ gba ẹ̀sìn Ìsìláàmù, pé ẹ̀sìn òrìṣà làwọn ń bọ nílẹ̀ Yorùbá, àwọn dẹ̀ nílò ìrànlọ́wọ́ àwọn Saudi láti wá ran àwọn lọ́wọ́ kí Yorùbá bá lè gba ẹ̀sìn Ìsìláàmù. I have the video with me. Tó o bá fẹ́ sọ fún mi, màá send video yẹn sí ẹ. Mi ò lè delete ẹ láéláé. Tó bá jó orílẹ̀-èdè tó dára wọn lójú ni, bólúwo bá ṣe ń balẹ̀ sí Nàìjíríà lọ́dún náà tó lọ yẹn, bó ṣe ń balẹ̀ bá airport ló ti yẹ kán gbé, because n tó ṣe yẹn for going to another country láti report incident tó ń ṣẹlẹ̀ nílùú ẹ fún another country, traitor àbí kí náà máa ń ẹ tó bá betray ìlú ẹ ṣe traitor. Ó yẹ kán òfin Nàìjíríà pípa ni, kò yẹ kó escape, wọ́n máa pa ni, ìṣe pé kán ṣe adé lórí ẹ, ó yẹ kán pa ni, òfin ni. So either they call him espionage or spy or whatever, I don't know how to put it, but òfin sọ pé irú ẹ̀dá bẹ́ẹ̀ ó yẹ kán pa ni. Ṣùgbọ́n Nàìjíríà ò bìkítà, kò kàn wá, oníkálukú rọra ń wòran. Mọ́fìtì ìwọ ó lóye tó ń gbà to seal that deal pé lọ́mọ ṣiṣẹ́ ẹ̀sìn dalẹ̀ Yorùbá rú, balẹ̀ Yorùbá jẹ́, ẹ pariwo ẹ̀sìn Islam yìí nìkan fún wọn níbẹ̀, by fire by force. Ṣolúwo tó jẹ́ pé ìyá tó bí ó lè lùtà nítorí owó, ìyá ẹ̀ tó bí á tà á fi gbowó, akọ̀fọ̀sẹ̀ ẹ̀lẹ̀ máa fi gbowó tó bá jẹ́ ọ̀rọ̀ owó ni, kò dẹ̀ dúró síbi tó dárí. Ìyẹn Rashidi o tó lóhun Adéwálé o Olúwo. Now this very Olúwo ó gbéra, ó lọ fẹ́ ọmọ ọba Kánò, ó lọ sí fámìlì Báyérò ní Kánò, fámìlì tó jẹ ọba Kánò, wọ́n gbéyàwó fún níbẹ̀. Ìdí tán ṣe gbéyàwó ṣe rò pé wọn ò mú nǹkan tán ṣe ni. Wọ́n gbé Fúlàní fún pé kó máa fẹ́, ṣé rò pé wọn ò mọ tán ṣe ni? So Fúlàní yẹn sì tó bá ti bímọ fún Olúwo kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ àwọn ọmọ ẹ̀ náà abẹ́jọba ní Ìwó. Àánú ṣe mí fún ìran Yorùbá. Wọ́n ṣe o. Wọ́n gbé yẹn wá pé máa bá wa mọ́nítọ̀ ẹ̀ bóyá iṣẹ́ ta ni kó ṣe bóyá ó ṣe, ó dẹ̀ ń ṣiṣẹ́ yẹn, ó ń ba ilẹ̀ Yorùbá jẹ́, bó ṣe ń ba àṣà wa jẹ́, ló ń ba ìṣẹ̀ṣe jẹ́, ló ń ba everything tó ní ṣe pẹ̀lú Yorùbá jẹ́, ló ń kọ ẹ̀yà ọmọ Yorùbá síra. Aláàfin tuntun jẹ, ó jẹ ta ìjẹ, ó gbèsè yẹn, ó tún kọ́ sí wàhálà, another problem between Olúwo between Aláàfin àti Ọọ̀ni ìrìṣà. Kán ṣàmọ́ gbọ́ra wọn yé, ó ṣàfẹ́ make sure pé gbogbo ilẹ̀ Yorùbá ò ní ìsinmi, wọn ò ní rest of mind. At the end of the day, wọ́n wá nítorí pé wọn ò ṣe Islam dáadáa ni wọ́n ṣe ní gbogbo problem tí wọ́n ní. Níbi tí wàhálà yẹn bá ti ń lọ, tí wàhálà yẹn ti ń lọ, it will be like a joke. Wọ́n ti wọlé kàn wá lára tán, already wọ́n ti wọlé tán, wọ́n ti wọ̀ wá tán tí ò sí wọ́n ní níbẹ̀, wọ́n ti wọ̀ wá tán. Kò sí ìlú, kò sí state tí wàá wọ̀ nílẹ̀ Yorùbá lẹ́ni tó ní báwọn Fúlàní bẹ̀bí tán ti dáràn. Mi ò rí state kan tó lè escape ẹ̀ tó fi dórí Lagos táàtì ẹ̀ tún sọ pé wọ́n wà ń sàlẹ̀ pápátá. Àárín wa náà gbà kọjá, wọ́n gba Ọ̀yọ́ state, wọ́n wọ Ògùn state, wọ́n wọ Èkó, wọ́n gba Èkìtì state, wọ́n wọ Ọ̀ṣun state, wọ́n wọ Ògùn state, wọ́n wọ Èkó, wọ́n gba Ondo state, wọ́n wọ Ògùn state, wọ́n wọ Èkó. So kò sí state náà nílẹ̀ Yorùbá tí wàá délé ní tó ní gbọ́ pé Fúlàní fìtínà wọn níbẹ̀, kò sí state náà láyé. They were everywhere. Tó bá dẹ̀ wò wọ́n sọ́tún, tó wò wọ́n sósì, wàá rí pé Mùsùlùmí ni wọ́n, Ìsìláàmù ni wọ́n ń wọ mọ́sálásí àwọn èèyàn wa, wọ́n kírun níbẹ̀, wọ́n study, wọ́n mọ bí nǹkan ṣe ń lọ, wọ́n sọ̀kadà, wọ́n gbé ibi tí wọ́n tó mọ̀, wàá bá bẹ̀ lọ́wọ́ pé ṣé o mọ ìdí àràbà? They will be asking you, ṣé wọ́n náà mọ̀ bẹ̀? Tó bá ní kán máa nìṣó,
wọ́n ní ó yá let's go àgò no there wọn ò mọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ dọ́gbọ́n lọ ọmọ ibi tó ń pè bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti wá gbé wọn débẹ̀ wàá máa sọ fún pé this is Ìdí Àràbà wọ́n ti nóòtì ẹ̀ dáhùn ìpè ibi iná pè ní Ìdí Àràbà ọjọ́ tó bá announce fún ẹgbẹ́ go and attack Ìdí Àràbà wọ́n mọ bẹ́ẹ̀ ara wọn náà máa pè pé ó yá tí ọmọ ibi tó ń pè ní Ìdí Àràbà ibẹ̀ náà ní ká ti lọ àtáàkì ìyá wa jáde agbé báìkì á ní àmúmọ bẹ̀ dáadáa ó ti gbé èèyàn méjì àbí mẹ́ta lọ bẹ̀ let me take you there òun lára ìdí wọn tá gbé wọn lọ sí Ìdí Àràbà wọn má dẹ̀ lọ attack wọn lọ ṣọṣẹ́ kò sí gbogbo news and crownies of Yorùbá land káwọn Fúlàní yìí tí wọn ò ti mọ̀ ẹ̀yin ọmọ ẹgbẹ́ ikú ló wà ní ikú tí ń bá mọ́ rìn ọmọ òde fúnra ikú tí ń sùn tọmọ kì í ṣe pé ikú bá rìn mọ́ kò tiẹ̀ bá rìn ó ti sùn tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ó ti wà lẹ́gbẹ̀ẹ́ àdẹ fúnra mọ́fítì wọ́n sọ wípé tí gbogbo ìlú tán bá pa gbogbo Yorùbá ó ní ogun ò lè wọ Ìwó ó mọ tó ń sọ ẹ̀yin lẹ fúnra o ẹ̀yin lẹ fúnra those people wọn ò kì í ṣọmọ Yorùbá ṣùgbọ́n torí àìfúnra ẹ̀yin ọmọ Yorùbá òun ni wọ́n ṣe wọ inú ìgbèkùn inú wàhálà tí wọ́n wà yìí làwọn ọmọ Yorùbá ṣe ń fèsì tá à ń fèsì yìí o torí ẹ̀sìn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ò fojú mi mọ̀nà ìsìláàmù o mo dúpẹ́ lọ́wọ́ orí mi o mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá mi o mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nílẹ̀ torí ká ní mo wà nínú ẹ̀sìn ìsìláàmù yẹn ni bóyá èmi kan bá ti pààyàn rẹpẹtẹ torí pé mo fẹ́ gba virgin 72 yẹn ò dẹ̀ ní fẹ́ tẹ́ mi lọ́rùn máa fẹ́ gba púpọ̀ kí n máa mọ ẹyọ kankan every minute kí n máa enjoy ara. ẹjẹ bá wa bí wọn lé àwọn tó fẹ́ gba virgin kán bá lè pààyàn wọn ò ṣe payọ kankan kú káwọn náà kú kán lọ sáré lo virgin yẹn lọ́rùn but wọ́n kú o they don't care ó lẹ ṣe máa rí wọn tí wọ́n de bọ́ǹbù mára wọn wọ́n de bọ́ǹbù wọ́n de mára wọn wọ́n á dẹ̀ wọ ibi táwọn èrò wà wọ́n kú pẹ̀lú bọ́ǹbù yẹn àtàwọn àtèrò wọn á jọ kú papọ̀ torí kí ni wọ́n gbàgbọ́ pé táwọn bá ti kú bẹ́ẹ̀ yẹn ọ̀run táwọn lọ yẹn oye tó bá ti kú làwọn máa gba vẹ́jì yẹn lọ́rùn àwọn náà ń kú ẹ̀yin màmá ìtọ́ máa lọ ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ̀yin bàbá ẹ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú tíjọba ọba làwọn ò lè fagilé má jẹ́ kọ́ ọmọ ẹ lọ lé kéwú mọ́ ikú ìpanirun terrorism banditry òun ni wọ́n ń kọ́ wọn níbẹ̀ gbogbo ẹ̀ ló wà nínú Kùránì. You may hate me for saying this, but it is fact. Ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ lé kéwú mọ́ ikú ni wọ́n ń kọ́ wọn níbẹ̀ ìpànìyàn ni wọ́n ń kọ́ wọn níbẹ̀ ikú òjijì banditry terrorism gbogbo ẹ̀ ló wà níbẹ̀ òun ni wọ́n ń kọ́ wọn ẹ káwọn ọmọ yín kúrò lé kéwú ẹ jẹ́ kán lọ normal school ẹ jẹ́ kán lọ sí secondary school kódà school muslim tá a bá forúkọ islam ń pè alihijira grammar school dùlùbùlù múlùmúlù grammar school tàbí saint amadu grammar school tàbí alukurida grammar school ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ bẹ́ẹ̀ school tó bá ti jẹ́ neutral tí òun ṣe tẹ́lẹ́sìn ẹ jẹ́ káwọn ọmọ yín lọ kán kọ́ english kán kọ́ mathematics kán kọ́ chemistry kán kọ́ physics kán kọ́ geography kán kọ́ government kán kọ́ history kán kọ́ ibẹ̀ ní kẹjẹ kán lọ ẹyẹ jẹ́ kán lọ school tó jẹ́ ti islam tí wọ́n bá kọ́ wọn ní english díẹ̀ wọ́n kọ́ wọn ní kùránì wọ́n tún kọ́ wọn ní arabu kí ló wúlò fún mi ò gbéde arabu ṣé mi ò ṣáyé ẹni tó jẹ́ the world richest man today ṣó gbéde arabu ni kò gbéde arabu and today is a trillionaire kí lè dé fẹ́ mú ṣe fún wa èdè tí mi ò gbọ́ tí bá fẹ́ pé ó dàbẹ̀ tó fẹ́ sọ pé ọlọ́run pèsè fún mi ṣùgbọ́n torí pé ó kò gbọ́ èdè yorùbá wọ́n dẹ̀ wá fagídí fọ́ọ̀sì pé kó sọ pé ọlọ́run pèsè fún mi a wá sọ pé aláhùn pàṣà fún wa tàbí pàṣà fún lè ọlọ́run pèsè fún mi ló fẹ́ sọ ṣùgbọ́n kò gbédè yẹn dáadáa ó wá sọ pé aláhùn pàṣà fún lè ẹjọ́ sọ́lọ́run máa gbọ́n tó sọ ọlọ́run máa fọ́ gílẹ̀ lè sọ lẹ́nu ṣe pé ó lédè ìlú tí ẹ ó ṣe fèdè ìlú ẹ̀ bá mi sọ̀rọ̀ kí n gbọ́n tó sọ ìṣe pé ọlọ́run ò mọ o ọlọ́run fún lédè kó lè fi bá òun sọ̀rọ̀ èdè arábù tí mi gbọ́ kí n wá fẹ́ ní máa dandan mo fẹ́ fi gbàdúrà sọ ọlọ́ba ọlọ́run ti fẹ́ gbàdúrà mi
bọ̀ tí bá fi Yorùbá sọ mo ti mọ̀ pé Ọlọ́run Olódùmarè ṣàánú fún mi pèsè fún mi Ọlọ́run mọ ìtumọ̀ tí mo sọ ó dẹ̀ yé compare to ẹni tó sọ pé aláhùn pàṣàfúlì ṣé yàtọ̀ sínú méjèèjì there is difference so kí wàá làlámọ̀ rí Arab táwọn ọmọ yìí lọ ń kọ́ tí ò ṣèdè wọn kódà àwọn èdè òyìnbó ò lè sọ kó dàbí ẹni tó lédè because èdè òyìnbó ò ṣèdè wa bó ṣe lè fòyìnbó gbàdúrà ìyẹn ló mẹ́lòmíì tó ń sọ gọ́ọ̀dù tó sọ di God àbílẹ̀ tó correct bóyá is God tàbí God tàbí gẹ́ẹ̀dẹ̀ àbílẹ̀ tó correct inú ẹ̀ tó bá sọ pé God àmọ̀ bóyá Ọlọ́run gbọ́ bóyá Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ tó bá sọ pé God àmọ̀ bóyá Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ bó ẹlòmíà ní gẹ́ẹ̀d ìwọ la fẹ́ mọ̀ nínú ẹ̀ but it is clear nínú èdè wa pé Ọlọ́run tàbí kó sọ pé Olódùmarè àti mọ̀ pé èdè wa ni Ọlọ́run dẹ̀ máa gbọ́ ẹ jíjí òdodo ẹ̀yin bàbá ẹ̀yin màmá ewu wà lóko ló gẹ́ káwọn ọmọ yín kúrò lé gẹ́ ó ikú ni wọ́n fi ń kọ́ ikú ìpànìyàn náà fi kọ́ wọn níbẹ̀ ìdísọjú bẹ́ẹ̀ lọ Omoluka ni mò ń jẹ́ ẹ bá mi pín ẹ ṣí ẹ kẹ̀dẹ̀kọ́ tí ń jáde pé ìbùkún ni fórílẹ̀-èdè mi orílẹ̀-èdè Yorùbá ó máa bọ́ ni o ó rí bẹ́ẹ̀ ni ó lè pẹ́ ni o ṣùgbọ́n a máa bọ́ o